mo da ton an ṣe o ẹni rí dààmú ọkàn yín abalẹ̀ àbọ̀rọ̀ àbọ̀yọ. ẹ̀dá mẹ́jọ sẹ́rí ẹ̀jẹ̀ kọ́kọ́ mo jẹ́ ìyẹn tó dúró bàbá kan sọ̀rọ̀ mo ń wò ó ti fi ọba ní ìfanàfẹ́ dá ìlú obìnrin náà ó sì kejì rẹ̀ obìnrin yẹn ṣe dáadáa Olódùmarè mẹ̀jẹ̀ kọ́ ọ́rá padà sí orí ìlú sẹ́rí abẹ́rẹ́ bá ti lókun di ìsọnù ọ̀nà ìṣọ́nù ọmọdé ìṣọ́nù ṣe rí ibi tó dé jókòó ibi tó dé tó lè jẹ́ báyìí aláàmà fóbìnrin ìbéèrè tòlú yẹmí tó kú ṣùgbọ́n kó tó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìṣù kékeré tó gbé dání àdẹ́gbẹ̀gbẹ̀rún ṣú oore Olódùmarè àti fún ọ oore ìdùnnú ní o ọ̀nà ìkábàámọ̀ àmọ́ mo di jẹ́ ìrẹsì kan mi ti kéde ìlú yẹmí wọ́n bá tó lùmínì ní wọ́n bá tó ní kòkòrò tí iná tí a dárúkọ lùmínì mú ní sáàdì fún ayá orí o Ọlọ́run jẹ́ kọ́ra padà torí bú wọ́n tó padà wọ bí ọmọ rẹ̀ àwájú ìlú yẹmí gan lọ ọmọ rẹ̀ àwájú wọ gan lọ wà lánàá tó ó ṣe alánàá sẹ́kù abẹ́ ẹ̀kọ́ sí orí ọkọ̀ ọ̀kọ́ nílò ayé ní ẹ̀kọ́ tí wà máa wí wà máa ṣọ́ ayé ní gbogbo bá tẹ̀ jẹ́ à ń ṣàdó àpọ̀ lójú gbangba báyìí agá ní gbọ́ ẹ̀jẹ̀ pé kọ́rọ̀ gbogbo ra pátápátá ọ̀dẹ̀ lọ́wọ́ agbẹ̀ni ti aná o èmi kò ta àwọn ayé ìdúgbò òsì ìwà náà là ń lò àgbàgbà àkókò ní ìpọ̀kọ́lọ̀ jẹ́ kí ẹni lè gbẹ̀yìn gbogbo rẹ̀ náà iṣẹ́ rẹ̀ lè dé sẹ̀mọ́ Ọlọ́run bó o ṣe gbàgbé ọ̀nà ẹ̀sẹ̀ lọ wà ní kí ọmọ máa pàdé orí wà gbójú Olódùmarè pàdé ọ̀rọ̀ mi là máa tari iṣẹ́ sí ọ̀rọ̀ mi là bá ń kọ́ ọ̀yàn jẹ́ o nǹkan tẹ̀ ní bàjẹ́ ìyáálé ẹ̀ náà kàn ní bàjẹ́ o Ọlọ́run gbé ọ̀pá mọ́ o Olódùmarè gbé ọ̀pá mọ́ Olódùmarè tó lè jáde kó tọ́ kó ìyàwó ẹ̀ yọ mí ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níjọ́ tí a máa ṣe kéde rẹ̀ bẹ́ẹ̀ yẹn ayé lọ́fẹ́ sọ gbádọ̀ fún ìjọ́nà mọ́ sọ pé àti pẹ́yẹ bẹ́yẹ kú o ẹ̀rẹ̀lẹ́rẹ̀wò àmà báwo rí o ẹ̀rẹ̀lẹ́rẹ̀wò ànìpáwọ̀ náà ànìpọ́mọ́ gbogbo rí àwọn ọjọ́ alẹ́ tí a náà máa dá o lóòwó ọgbẹ́gbẹ́ ní sinkájú kékeré kan ní ọwọ́ mẹ́jẹ́ nínú àwẹ̀ àrẹ náà wọ́n bí wọ́n dá ṣe lọ́wọ́ àti fún ètò àgbẹ̀. How many minutes? So gẹ́gẹ́ bí a ṣe ṣe ayẹyẹ ọdún Ifá àgbáyé ẹ kí ni ohun tí Ifá sọ fún àwọn ọmọ orílẹ̀-èdè? Ìtura fún Ifá sọ pé gbogbo ẹlẹ́sìn ìpínlẹ̀ gbogbo àgbáńlá ayé ló máa dá lọ́dún ni kò sí kú òjijì kò sì sí wàhálà gbogbo ẹ tó bá ń tọrọ àlàáfíà máa tó lọ́wọ́ èsì ẹ̀sùn sọ̀hún ẹbí sọ̀hún ọgbọ́n mi ọ̀tẹ̀ kò sí bẹ́ẹ̀ lọ́dún mọ́ ilé gbogbo ti dé àmọ́ ntẹ́fà sọ ni pé gbogbo ẹni bá wá kíwọ́ gan-an bọ́ bá sáré jù tó bá mọ̀ ní kó ṣe kẹrẹ ẹ mọ̀ fojú rẹ̀ náà àlejò anybody tó bá dọ̀dọ̀ rẹ ní ọba ní sílé kó gbé kù oore ń bọ̀ oore ńláńlá tí ó lè rún ó ti dé ìfọ́ ọdún nìdá púpọ̀. Ìmọ̀ràn wo lẹ́ni fún ìjọba bàbá wa pé kí ìjọba náà kó lè gbé ẹ̀sìn ìbílẹ̀ lárugẹ? ẹ̀ṣẹ̀ ẹ̀ ń bá kú òǹgbẹ ń bá sọ̀kalẹ̀ ìjọ Sunday àtúndìde alọ́sáàfin àwa ń bẹ̀jọba gbogbo babaláwo gbogbo ẹlẹ́sìn ìbílẹ̀ lọ ń bẹ̀jọba òye ìṣẹ́ onífàánẹ́ kan kí wọn kọ́kọ́ rántí àkọ́bí Ọ̀rúnmìlà lẹ́ni náà lẹ́yìn ẹ̀kún omi olóòkọlù ẹgbẹ̀rin ọdún lójú omi tó sára nínú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tó wà ní òde ìsàlàyé lónìí báyìí kí a lọ rántí Ọ̀rúnmìlà torí ọ̀run lọ́mẹ́ni tí ó là mo gba ìjọba nímọ̀ràn kí ẹ má gbàgbé lẹ́sìn ìgbà nìgbà máa ń ṣe àti ẹlẹ́sìn kiri yóò nǹkan lè ṣe wọ́n ẹlẹ́sìn mọ́lé ń máa gbòòrò sí o ẹgbẹ́ àjẹbínú sí ẹlẹ́sìn kankan àbí ká ṣàdúrà fún wọn torí iṣẹ́ owó Olódùmarè ni lẹ́yìn Ọ̀rúnmìlà kò sí nǹkan tí wọ́n dá lẹ́yìn Ọ̀rúnmìlà ojú Ọ̀rúnmìlà náà ti dá ogun kan tí wọ́n dá
àmọ́ mọ́rọ́ ìjọba kánà tí ẹlẹ́sìn ìbílẹ̀ kí nǹkan tí wọ́n fẹ́ dáadáa ní dáadáa kó lè tó ọ lọ́wọ́ gbẹ́lẹ̀ ayé tó máa dẹrùn. Message from Mefa to the people of Ile-Ife and Nigerians as a whole. Yes, the only that came this year was Ilẹ̀ ibi táwọn àyẹ̀ ń kọ́ kò affect. Bàbá wọn máa sọ Yorùbá náà ṣùgbọ́n tá a bá ka English àtúnkà ti Yorùbá ẹ̀ pé ròyìn méjì là ń sọ. So what is the message for Mefa to the people of Ile-Ife and Nigerians as well? Yes, the message that we got this year is known as Uturafu. Uturafu brought a lot of good message for the people of Ile-Ife and the people of the country as a whole. As a matter of fact, Ifa tells us that most of the things that we've been looking for this year, we're going to get it. So it was a very good wedding. Ẹ ṣé bàbá wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbọ́ fẹ́tẹ̀fẹ́tẹ̀ tẹ̀ tí ń sọ látàárọ̀ ẹ̀yin afẹ́kẹ́ ṣàlàyé fún wa kí ni iṣẹ́ tí Ifá tó rán sí àwọn ènìyàn ìlú Ilé-Ifẹ̀ àti gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ lọ́dún. Ẹ dákọ̀jọ́ Ifá ránṣẹ́ sí bàbá gan ọ̀nà rẹ̀ sàkọ́lọ̀ jẹ́ kí mùlẹ́kùn ọmọ àlùláyọ̀ kó máa bọ̀ láyọ̀ gbogbo tó bá béèrè láti gbogbo tí olóògbé àwa ni ìbẹ̀rẹ̀ bí àwọn ẹlẹ́sìn Kristẹni àti ti onímùsùlùmí ṣe ń gba olídé tí wọ́n ní olídé ìjọ kan tí wọ́n yà sọ́tọ̀ àwọn náà fẹ́ ọjọ́ kan yà sọ́tọ̀ fún wa fún gbogbo ẹlẹ́sìn ìṣẹ̀ṣe tí a mọ̀ pé ọjọ́ ìṣẹ̀ṣe ni ọjọ́ yìí jẹ́ ó jẹ́ nǹkan tí a fẹ́ kí ìjọba kò ní fún wa. Tí máa fẹ́ gbogbo yé ní àbí Monday. ẹ̀yẹ náà torí Elúyẹmí wọ́n náà máa ṣe ní iṣẹ́ ní ọ̀bá kù díẹ̀ káàdì bá ní gbé torí ojú ọ̀nà bá bẹ́ẹ̀ ṣe báyìí ọ̀nà máa tọ́kú ọ̀bá kù díẹ̀ káàdì kù wọn náà ti bọ́. Iṣẹ́ wa nìyẹn akọ́. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ báyìí ọlọ́rìí ta lọ́kọ̀ rẹ̀ sọmọ òkè tá a ṣe ẹ̀dẹ́gbẹ̀ mọ́ ilé oníyàrá ìlú òkè náà ààrẹ ní mú ọ ojú ẹ̀dẹ́ ọ̀fọ́ etí ẹ̀dẹ́ òdi ojú rẹ̀ ní ọ̀fọ́ etí ẹ̀ ní òdi wọn máa jẹ báyìí lọ́ máa bá pàdé ọ̀nà pàdé máa fọ́ jẹ múra sí o ṣẹ́dẹ́ mọ́. Ṣé ká ṣe níta? olórí o gbogbo àgbàgbé olórí kámọ̀ fi dá ìjọba gbèsè àríkọ́ ìjọba tẹ́lẹ̀ ọba àlẹ́ ìjọ dáadáa gbèsè ẹ má bọ̀ má bọ̀ má bọ̀ má tí mo rẹ̀ jáde náà jìnnà olórí àtàwọn kan wà mí káwá ní ilé Very good. Too good. Very good. Very good. He also says that it's a big compromise for him. Tengo 6 años ya viniendo a Ile-Ife. It has been coming to Ile-Ife for the last 6 years. Tengo ya muchos años indagando y investigando. He has been studying and investigating his religion for many years. Y ha llegado a and he has finally come to Ile-Ife to searching the truth. Y nos hemos dado la tarea de llevar el contacto a Latinoamérica. And he has feel